ni mo bá park mo wá pe KB mo ní KB kí ló ń ṣẹlẹ̀ mi fẹ́ máa disturb bàbá kí má máa fún yín mi fẹ́ máa disturb yín KB ló wá pè yín KB wá ní kí n lọ sùn jàre kí n máa gbádùn ayé mi lọ ẹgbẹ́ kò sí kankan mo ní àá ní gbọ́ láburú láéláé bàbá mi wà ń bẹ̀ gallant abẹ́ rí bí ẹ rí pé ó yàtọ̀ sí bí wàláì bàbá mi wọ́n wà bẹ́ẹ̀ ni. wọ́n retí ọjọ́ tó máa kúrò bí lórí aláya wọn láì ṣe máa jà sọ́lá o. wọ́n retí ọjọ́ tó máa gbọ́ gbàgbọ́s lórí aláya wọn láì ṣe Ìgbòho òrìṣà akọni ọmọ tiwa Ìgbòho òrìṣà torí kò sí tó máa ṣe. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ìgbòho òrìṣà bàbá ń pèrè ọkùnrin à ń fi dá lálẹ́ ní Ìgbòho òrìṣà máa jà sọ́lá o agunmọ̀ owó ni máa jà sọ́lá o tọ́wọ́ bá sọ̀rọ̀ máa jà sọ́lá o kò sẹ́ni tó lè rántí wọn mọ́ o. That is why tó fi gbé rúmọ̀ káàkiri kí ló fa sẹ̀rẹ̀ yẹn kí la gbà lọ́wọ́ yín gan-an kí ló wá fún gangan. Bí mo ṣe gbọ́rọ̀ yẹn o ẹnìkan ló pè mí sẹ́wọ̀ pé Saidi ń gbọ́ mo ní kílẹ̀ tún gbọ́ kí la rí gbọ́ wọ́n ní wọ́n sọ sọkúsọ kan ní múnẹ̀lẹ́dà mi ò ní jẹ́ wọ́n sọ̀rọ̀ lórí deport mo ní ta ló ní gbàtọ́ sọ pé deport mo ní mi ò ní port tó ń jò ṣẹ́ni tó deport wà ní mi ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní deport mo ní mi ò ní port tó ń jò gbogbo port mi tí mo fi dáná tuntun ní gbogbo ẹni tó sọ pé deport yẹn tó make announcement yẹn lágbára ọlọ́run àwọn olómarògùn deport kò sí nǹkan tó jọ́ lórí Ìgbòho òrìṣà bàbá tiwa nílẹ̀ Yorùbá ọmọlá ẹlẹ́dàá mi ò ní jẹ́ mo bá gbé aago ẹ̀ ló bàbá mi ò kí ló ṣẹlẹ̀ bàbá ní kí ló dé mo ní kò yé mi ìbò lẹ́wà bàbá láwọn ń jẹun lọ́wọ́ ẹ̀ ń jẹun lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn mo gbọ́ kọ́ ní gbòòrò bàbá ní kí ló ṣẹlẹ̀ ló mo nínú wọn dà bàbá irú ẹran wo lẹ́ ń jẹ lórí rẹ̀ sí yín bàbá ní tọ́kì ló wà níbẹ̀ ṣèkín ló wà níbẹ̀ Saidi ló dáwọ́tì gbogbo tó bá rí nǹkan sọ ṣàgbójú kúrò níbẹ̀ ó tó gbàgbọ́ owó ni wọ́n mú nípò tí ìlú mi máa jà sọ láwọn Ìgbòho òrìṣà akíkanjú ọmọ nọ́mbà 1 ni akọgun wa nílẹ̀ Yorùbá tested and trusted ni ìrọ̀rùn wà láyé ikú má lọ́ta èèyàn ò lè wà láyé ikú má má ní ọ̀tá àwọn àdúrà tá a máa gbà ní pé ká máa ṣẹ́gun ọ̀tá wa gbogbo ọ̀tá kó má borí wa ládùúrà táwọn gbà Ìgbòho òrìṣà máa jà sọ́lá ẹ̀kọ́ ọkàn Fúlàní ẹkùn ọmọ agbẹ́nipa ọyẹ sọ̀sọ̀kúsọ mọ́ sórí máa jà sọ láwọn Ìgbòho òrìṣà ẹ̀kọ́ náà kí n lọ sọ ọkàn wọn níbalẹ̀ wọ́n máa ń sáré kiri wọn so wọ́n retí ọjọ́ tó máa kúrò bí lórí aláya wọn láì ṣe máa jà sọ láwọn wọ́n retí ọjọ́ tó máa gbọ́ gbàgbọ́s lórí aláya wọn láì ṣe Ìgbòho òrìṣà akọni ọmọ tiwa Ìgbòho òrìṣà torí kò sí tó máa ṣe kò sí ohun tó máa ṣe lágbára ilé ìwé ẹ lọ kọ lẹ́tà sílẹ̀ ẹ lọ kọ déètì ní ìsílẹ̀ kò sí ohun tó máa ṣe Ìgbòho òrìṣà kọ́yí sọ̀sọ̀kúsọ mọ́ máa jà sọ lánàá ń bá wà ní bí araba tí kò léwó lójú ọmọ Yorùbá láéláé lágbára ilé ìwé rẹ̀ èrò ọ̀tá kò lè ṣe lórí Ìgbòho òrìṣà lágbára ilé ìwé rẹ̀ kí ló gbà lọ́wọ́ yín o bí mo ṣe gbọ́ yẹn ọjà tí mo fẹ́ lọ deliver mo ní láti drive padà wálé láti wọ gbàgbọ́ studio lọ láti sọ fáráyé pé kẹ́ máa dá wọn lò Ìgbòho òrìṣà ń bẹ láàfin ọ kò sí kan tó ṣe Ìgbòho òrìṣà máa já sọ láwọ ó ń ṣe mí bí òròyìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo fún anijẹ́ lọ studio sẹ́ kí n jẹ́ ká yé wọn kò ṣe ń lọ́sẹ̀ Ìgbòho òrìṣà máa já sọ lámì bàbá mi o Ìgbòho òrìṣà máa já sọ lámì bàbá mi o kò sí ohun tó ń ṣe wé nínú gbó kò sí ohun tó ṣe afẹ́fẹ́ lójú ọjọ́ kò sí ohun tó ṣòro lọ lára ìgbàlágbára ọlọ́run òyìnbó láíláí Ìgbòho òrìṣà òyìnbó láíláí Ìgbòho òrìṣà òyìnbó láíláí ó ní ṣubú dáhùn lágbára òyìnbó ìwọ ọ̀tá kò ní ṣe mọ́yẹ́ lára máa já sọ dáhùn lágbára ọlọ́run ọba gbogbo àwọn tó sáré láti bá nílẹ̀ Yorùbá ojú rẹ̀ láwa òun gbogbo àwọn ọmọ tálákà tó ń fẹ́ lọ́jọ́ ọ̀la ojú ẹ̀ náà mọ̀ ọ́ máa jà sọ̀dá o aláàánú mẹ́kùn ní onínú ní olólùfẹ́ Yorùbá ní ó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọba púpọ̀ wọ́n nífẹ̀ẹ́ àwọn ọba púpọ̀ wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí púpọ̀ nílẹ̀ Yorùbá
títí wa ni pé kí Yorùbá má bàjẹ́ láṣẹ wojú everybody nígbà yẹn láṣẹ wojú everybody nígbà yẹn ó kí ló fa wàhálà kí ló wá fariwo kí ló fọ́tẹ̀ tabarí eléyìí á sọ pé tabatúrí tàn tọ̀hún á tún sọ pé tabatúrí eléyìí á ti kí ní tí ń wí ẹ̀dá kan ẹ̀lọ́wọ́ àṣẹ́ṣe ẹlọ́wọ́ solution sọ̀rọ̀ ẹ̀yìn ẹlọ́wọ́ àṣẹ́ṣe ẹ̀yìn tẹ́ sọ́sọ̀ kùsọ̀ ẹ̀yìn onítùkùtù ẹlọ́wọ́ àṣẹ́ṣe iṣẹ́ pọ̀ nípò ẹjọ́ tó yíwọ́ ọlọ́run etí wá ti kú téèyàn ò bá níṣẹ́ tẹ́lẹ̀ rádaràdà lá máa ṣe àwa náà ti mọ̀ tó bá jẹ́ pé yẹn lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ ọ̀dà kan máa ṣe lọ kò sí wàhálà o but láyọ̀ àtàláfíà láàwọ̀ wa èmi gan ti jẹ ṣíkìn lálẹ́ yìí mo gbàgbọ́ yé mi lọ torí pé náà mo ṣe gbin náà mo ń bá jèbí ládùúró kéwùlé gbọ́ kó sọ fún tòkó pé kò sí ohun tó ṣe máa ń jà sọ láyọ̀ ọmọ àwọn pa irọ́ lásán ló pa wọ́n fẹ́ wá nǹkan tó máa fi trend ni ayé ti gbàgbé wọn wọ́n ti pa wọ́n ti ìgbé omi ìṣọwọ́ òdà ti sọ ìtọ́jú ṣe wá nǹkan tó lè sọ wọ́n ti parọ́parọ́ irọ́ wọn ò tà mọ́ gbogbo àwọn èèyàn ti já wọ́n ti sá lẹ́yìn wọn ọ̀tẹ̀ ló kù tó ṣe iṣẹ́ tọ́lọ́run rán wọn ni ó dáa kán máa ṣe lọ àwọn òwò ni wá tọ́wọ́ bá dárúkọ wá tọ́wọ́ dárúkọ Ìgbòho ṣá ayé ò lè rí wọn ayé ò lè rí wọn mọ́ kì í ṣèpè ayé ò lè rí wọn mọ́ àìmọye ògbó tó ti tàn lórí Yorùbá nation tán ti kú yányán tán ò dẹ̀ lè gbé rí wọn nítorí àbòrò sí àti nítorí jẹ́ ẹ̀kújẹ wàláì àìmọye ògbó tó ti tàn rí nínú Yorùbá nation ní àwọn wàláì tán ò lè gbé rí wọn torí ojú kò gbogbo torí jẹ́ kí n sọ̀rọ̀ ẹbí wọn mọ́ ọ̀rọ̀ sọ torí jẹ́ ẹ̀kújẹ wọ́n pìlà aláìní làákàyè wọ́n ti fi bọ́jọ́ láwọn jẹ́ wọ́n pọ̀ wọ́n wá ń retí ìṣubú Ìgbòho ṣá wà láyé wọn lè rí ẹ sọ fún wọn pé wọn lè rí o gbogbo ibi tọ́ta ti ń pèrè wà níbi ẹ sọ pé kándò náà fún wọn gbogbo ibi tọ́ta ti ń pèrè wà níbi ẹ sọ pé kándò náà fún wọn tọ́ta bá ń pèrè wà níbi kándò náà fún wọn gbogbo ọ̀tá tó pèrè wà níbi mo ní pé kándò náà fún wọn dẹ̀gbọ́ explain tire ajé akọ̀tún ní kálẹ́kọ̀ọ́ mọ̀ nígbà ayé ṣe báyìí mọ̀ majority ìlú ayé kí ló dé ẹ wá ń lépa ọmọ ọlọ́mọ kiri láti ṣubú ọlọ́wọ́n bá òní jẹ́ oríwá òní jẹ́ gbogbo orí mẹ́kúnnú òní jẹ́ Ìgbòho ṣá first man standing nílẹ̀ Yorùbá confam ẹnu ṣe rárá o mo kàn ní kí n wá fún yín lákàpẹ̀lá pé kò sí ohun tó ń ṣe òwúrọ̀ lára ojú ọjọ́ kò sí ohun tó ń ṣàfẹ́fẹ́ lókè kàkà kó rẹwà àwọn ẹlòmíràn ní ọ̀tá ló lè bànújẹ́ ìṣòro ayé tí wọ́n nìyẹn o ìbí làdúró lálàáfíà làwàṣẹ ẹ̀sọ́ fóní tòkùtòkù rẹ̀ ìjàwọ́ abíkúlé kí lára ní báyẹn tó jẹ́ ká sinmi jọ ó ti tó kí lára ní báyẹn tó jẹ́ ká sinmi kí lára ní báyẹn tó jẹ́ ká sinmi ẹ jẹ́ kó máa yẹ wọn pé kàn jáwọ́ náà yọ kàn jáwọ́ ní dọ̀tí ẹni tó wo ìṣẹ́jú àpọ̀n apẹ̀ lẹ́yìn tí omi ẹni tó bá wo oṣù wà láìpẹ́ lérí torí pé dìbí làdúrà Ọlọ́run ló gbé wà lókè wọn ní ìta ní first man standing ní tested and trusted ní àtúnṣe ọgbọ́n ọgbọ́n ìgbà títí wá láǹṣe àti kọjú mọ́ business wa ṣe bẹ́yìn lẹ́ni kàdákẹ́ ẹgbẹ́ lè ṣe bẹ́yìn lẹ́ni kàdákẹ́ ọgbẹ́ lè ṣe ìrún lè ṣẹ́ ní ìmú wa tí mo tún fi fún yín lákàpẹ̀lá kẹlì mọ́ bó ṣe ń lọ ẹ̀yìn tí mo rò pé ń gbádùn mi ẹ ṣá máa ń jọ iná ara yìí lọ kò sẹ́jọ́ rárá sáìdì rẹ̀ náà. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.